وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. Aki bàbá wa Emir Sheikh okùn méjì Sheikh ó kàn wá kan tó kìlọ̀. Mo kí bàbá wa ìmáàmù wa àgbà. أدام الله حياة الشيخ. Ọ̀gá wa tọkàntọkàn jẹ́ Al-Bashir. جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو قنع البشير بموجتي لوهبتها ورأيت ذاك يسيرا. Aki àwọn aṣáájú wa láti ìlú Kánò. Bàbá wa bá súnlẹ̀ akáwọ̀ àlùfíndìkì Aki ibi tí wọ́n ti bí wọn. Allah. Ẹni bá bá Hausa máa sọ fún wọn. Báwa náà dọ́dọ̀ wọn èdè wọn ní máa já wọn bíi kán wọ̀. Wọ́n máa rọ fáwọn náà ní tábìlì. جاء البشير مبشرا بقدومه. Aki bàbá Sàláàtì. صلاتي وتسليمي وأزكى تحياتي. Bàbá Sàláàtì ọmọ oníǹkan. الله. Al-walad sirru abi. Kò ní dàrú mọ́ ẹ lórí. على المصطفى Abi Dir'ul Qadir, grand commander. الله. Oyè tuntun nù grand commander. Commander. A kí wọn pẹ̀lú ìtọ́jú ilé àwọn ẹni Ọlọ́run. على المصطفى المختار خير البرية. على المصطفى Ọlọ́run ò ní tí ó tán níbẹ̀. المختار خير البرية. Muslimuddin. أكرمكم الله الكريم. لمن نظر الإسلام روحا وما سألتك اللهم خلفا مباركا لمن نصر الإسلام روحا ومادة. دريو تدو إسلام. نعم. تدو قدرية روحا. نعم. Kì í ṣe owó nìkan ní ẹbí tí wọ́n fẹ̀mí tì í. Wọ́n ẹ̀ǹdẹ́njà láìfù wọn kí nǹkan ó lè dáa. Ní parẹ́ sọ́nà. سألتك اللهم خلفا مباركا. Díríhù fáàrí wa ni díríhù. Gbẹ́dùgún díríhù fún wa, àálọ̀ rẹ́ǹtì ẹ̀ sì sun kótó fún yín ni. TNT ní díríhù tiwantiwa. Ẹ jẹ́ àmọ́ yìí tó lọ́n bá fún wa.
ẹni tí ò bá kábùkù rí kì í mọ iye àpọ́nlé. Allah. سألتك اللهم Déré olùkọ́dìrí. خلفا مباركا. Ọ̀rọ̀ mi ò jábù, bàbá mi wá sí mo fẹ́ kí wọn. Allah. Mufti Diyar. Allah. Sa'altuka. سألتك اللهم خلفا مباركا. Ẹni bá ní ìjòkó wa yìí yóò ti rí bó ti kó lọ́wọ́ àfáà lásán. لمن نصر الإسلام Lagos Amasa. روحا ومادة. Nàkíwé ṣe. لمن نصر الإسلام روحا ومادة. Èmi fẹ́ ṣàdúrà ní bàbá Sàláàtì. Bàbá wa ti ṣe wá sí Mufti Diyar. Mo ká àkúlà fún àti àwa bí. Ẹ̀rẹ́jẹ̀ mẹ́rin Nasiru Kabara bí wọ́n ṣe ń tún kálẹ̀. A kì í lé ní àkúṣe bàbá yín. ومن يشتكي بالعلم فالعلم جوهر نفيس ومن قد ناله عز في الأمم وجدا. Má fà tó gùn wá. Mo kí gbogbo wa yẹn yẹn kú ọdún. Mo kí gbogbo ilé Sàláàtì. Ẹ pé ṣé ewu jákè. Èmi ṣẹ̀ṣẹ̀ tí Abẹ́òkúta dé ni. Abẹ́òkúta gbogbo àdójú agbo yìí. Lọ́dọ̀ Sheikh wa Shuaib Tamim. Abdulsamim. Àwọn àpàdé ẹ̀dàkùn àti wọ́n fẹ́ sọ yìí. Ẹ jẹ́ àgbà pé nǹkan ti tán. N gbọ́dọ̀ sọ nǹkan tí n bá rí. Torí fíkọ̀ ni mí authority. Wọ́n ní Ìmáàmù Ọ̀fà sọ báyìí, Ìmáàmù Ọ̀fà and others. Now, وجدا وجد جديد. Bàbá Sàláàtì la khayra fi dunya ولا خير في الدنيا ولا في نعيمها. Dúró. Bitọ́rọ̀ dédú yìí ọlọ́mọdé àjẹbí. آمين. Ẹ̀sìn àmì. إذا ما شمال فارقتها يمينها. Wọ́n wá ń sọ fún mi lójú àgùntà ìjòkó Lábẹ́òkúta. lábẹ́òkúta pé Sàláàtì ń ṣe nǹkan àwọn ò lè débẹ̀. Wallahi ta'ala. Pé Ọlọ́run àgbákò tó wà nílẹ̀ yìí kó tó dẹ̀ ẹ̀mí ìbá kàkú. Èmi kí mo sọ. Ẹ̀gbọ́n Sheikh Ráúdà ló sọ. Ẹ kóòtì mi. Ìmáàmù ẹ bá abẹ náà Sàláàtì ń ṣe nǹkan. Àáfàá wa ni wọ́n. Ọ̀rọ̀ tí wọ́n kọ́ lù mí o. Àwa lè débẹ̀. N tí ò ní jẹ́ kí ní o parí kó tó dẹ̀ mí kọ́ lọ mú kú mẹ́. Wọ́n kàn lè fi rán mi kí n bẹ́ náà lé lórí ni. Tó bá rí bẹ́ẹ̀ jẹ̀ mọ́, ìjọ kan là á wá, ìjọ kan là á kú, ìjọ kan là á gbọ́, ìjọ kan là á gbọ́, ìjọ kan nìkan bàjẹ́, ìjọ kan ní í dà. Ẹ wá di asáré kó dá níbi tó dé dúró yìí. Torí tá a bá ti rí àwọn tá a mọ rí nílá yìí mọ́, tá a bá torí pé oríṣi àgé ẹsẹ̀ àgé ará ò di jakujaku. Ẹ sọ pé bàbá. Ẹ sọ pé. La khayra fi dunya. ولا خير في الدنيا ولا في نعيمها. Grand commander. Ọlọ́run fi rán yín grand commander. Bẹ́ẹ̀ yẹn wá lọ́tọ́ ló bá fún kò lè rí. Ọlọ́run fún dúró ìyẹn fẹ́ yẹn gbà Ọlọ́run ti parí àṣẹ rẹ̀.
sọ fún mi bẹ́ẹ̀ ni àwa atágbọ́dọ̀ bàbá ní gbogbo wa sẹ́rẹ́ tí o bá dé di àgbà kò lè dá sí tí n sọ yìí àwa tọkùnrin adégáàyà. lórí ọ̀rọ̀ ẹ̀ kò sí tó dúdú fún àwọn tá à ń sọ̀rọ̀ àríyànyàn kò síbi tí a lè gbé lọ tá àti tọ́ dé báyìí. bẹ́ẹ̀ àwọn tá a jọ ń káàkiri àti bàbá níwò lọ́yà Ọlágúnjú gbogbo wa bá a ṣe jọ ń káàkiri nu tí wọ́n kẹ́ wà lábẹ́ yàrá tọ́kàn fẹ́nu pàjùbà ọ̀ọ́dẹ́dì nǹkan ọ̀ọ́mọ nǹkan ẹni tí ò ní nǹkan kì í kọ́ kí nǹkan má bàjẹ́ kò tún tó lè bàjẹ́ láyé tiẹ̀. àwọn tá à ń sáré kó má bàjẹ́ àti rá ayé àti wá ayé àti rí ọwọ́ wa tẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún wa àwa kan. ayé rẹ̀ mọ̀ pa àmì bàbá kú òun bẹ́ẹ̀ ayé wọ̀ pé yẹn kú òun bẹ́ẹ̀. إذا ما شمال فرقت يمينها. bàbá Sàláàtì bàbá ti rí ọ̀tún mọ́ lára ara tá àrá pátá rẹ́sẹ̀ mọ́ ara dòkùtù. ẹ̀yin ọ̀dọ́ sẹ́sàánú wa ẹ̀jẹ̀ sáré kọ́rọ̀ yìí ò tán. bẹ́ẹ̀ ni bàbá Ìbàdàn náà ń sọ pé ẹ fẹ́ sùn ní ẹ má sùn ẹ̀yẹnjú ọ̀rọ̀ yìí. àwọn bàbá Sàláàtì náà ń pè ẹ̀yẹnjú rẹ̀ sẹ́ni tí Yorùbá sọ fún wa tí bá sọ̀rọ̀ tí ẹ bá dùn pé ha ó ṣe kèfìrí sànẹ́bì ẹni kí ló dé mo ní sọ́n tí Yorùbá sojú mi torí èyí ò lè nà mí mo rí jẹ mo ní láárí tí o gba àfáà bá ń kúrọ́ tó fi tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n jẹ àti dá kọjá Ọlọ́run ní ká máa bẹ dáadáa mo wà láyé mo wà dáadáa. láàbùyà fi dúnìyà. bẹ́ẹ̀ ni owó ń bẹ àṣírí wà. إذا ما شمال فرقت يمينها. àmọ́ ṣé tí wọ́n rán wọn jáde bí kí ló lè ká sọ pé ń bẹ ọ̀rọ̀ ẹja fún ní 1 million kó sì sọkọ́ àwa náà ń bú yẹn ní tó di bẹ́ẹ̀ lọ. فليعفو وأمر بالعرف. gbogbo àwọn fúlàfà àti àwọn àbí tọrọ bá tó ẹjẹ ajé ó tó àti ògbọ́n tó àti ń bọ̀ àti wọn ò ní bíbí wọn ń tara wá tà fún ọ àtàyè wọn ti dàrú kọjá kádàrá wọn fẹ́ máa fi agbókun ọ̀rọ̀ sísọ. خذ العفو وأمر. ẹjọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ Sàláàtì ẹ̀gbọ́n tí mufti sọ àwọn tó lọ mánéjì ara wọn ni báwọn ní sẹ́ni ìlànà náà rí ojú wọn kan tó ní wọ́n mánéjì ara wọn ni. báwọn ní sẹ́ rí ìlànà sẹ́ rí èèyàn náà lẹ́yìn òní mánéjìmẹ́ǹtì ni wọ́n lò. ẹ̀jẹ̀ méje àtẹ̀ra wa because àwa káàkiri èyí tá a forú rìn àdìsọ tó ti wá rí lórí ìrìn àjò kíkiri ò lè parí káàkiri dírú ṣiṣẹ́ tó pọ̀ mbẹ́ wọn ò sí ní kó mọ̀ tán wọn ò sí ní kí nǹkan ó bàjẹ́ gbogbo tẹ́ ẹ bá ń gbọ́ káàkiri tẹ́ ẹ bá dédìí àgbà ẹ mọ́sọ àwa dédìí àgbà wọ́n sì ní parí jẹ láìsí pákó. ẹ gbọ́ dáadáa báyìí ẹ jẹ́ ẹjẹ́ kó tó ẹ jẹ́ àpẹẹrẹ wa lọ sí round table níbi tá a ti tilẹ̀kùn mọ́ ní tá a ti jà táwa rẹ́rìn jáde táyé onímọ̀ pa jà nínú yàrá bá a bá jà ní gbangba ta òmùgọ̀ yóò fòmùgọ̀ ti rà á tó ẹ jẹ́ ká parí ẹ̀ tá a bá ẹ̀ dúró dásìkò rẹ̀ ọ̀rọ̀ tí kàn àwọn tá a ń lò gbà lọ́wọ́ là ń sọ̀rọ̀ ẹ̀dá mi lọ́jọ́ rẹ̀. بالعرف كما أمرت وأعرف. bàbá Sàláàtì mo fọlọ́ ń bẹ̀rù fànábì bẹ̀yìn ànábì àti Umar wọ́n jọ gbóná jẹjẹ ànábì mánéjì ẹ̀. bá náà kó rọrùn ó jalè ẹ lọ́wọ́ ni wọ́n fi rọ̀ fún ẹ jáwọ́ nàbí kíní ìhùsì tán
ọ̀rọ̀ mi nìyẹn àwa ti káàkiri àti ìjà ó ti gbóná títí tó ti rírí èmi sì jàrí mo máa ń tíjà máa dálẹ̀ ẹni kí ni ìjà máa dálẹ̀ ẹni tí ò tó yẹn máa rí yàn fún ni. mo ti fẹ́ kí n sókùdà lọ́fà lẹ́ni tí mo lè tẹ̀ pa bí ìdùn mo sì ń sáré bọ̀ yóò tì mí yàyà mo ní kí bí ìbá ṣe jà bó ni ó ti tì mí nǹkan máa ṣe lójú ẹsẹ̀ ni. àmọ́jà ti dé ẹni bá sì gbá ní ẹsẹ̀ ńgbà tí ìyá nílẹ̀ bá parí ẹ̀ tẹ́ o ti gbàgbé ẹ má jà má lókun fẹ́ kọ́ má jẹ́ ní tí ò tó ọgbà oníṣẹ́. tó bá fún yẹn ní ìṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá gbọ́ oníkanníkan attack counter attack ni ó nà ní mo nà padà mẹ́ẹ̀ẹ́dógún ló gbẹ alẹ́ mi náà sàgbà kan. ọ̀rẹ́ mi mo bẹ̀ yín ẹjẹ́ abẹ́ra wa mi tọrọ dé dúró yìí ń tá a gbé lọ́wọ́ kọjá kó fọ́ àwọn tó lọ́ọ́ ṣépè. dírí mo tún bẹ̀ yín ká ìtaní sọ̀rọ̀ nílẹ̀ àsìkò yín bọ̀ kankan. أمرت وأعرض عن الجاهلين. mo táyé fi ń sọ báwọn ẹrù tá a rù kọ́lẹ̀ yín rù ni àwa tá ń bẹ̀bẹ̀ àgọ́ àti rí tó gbóná rí ìgbà tí mo dá àyè yìí mo mọ tí mo fèsì kọ́lọ̀ tó ní kó tutù so ẹni tí o bá ti gun bíríìjì tá a gùn ẹnu orí ò mọ iyọ̀ ọ̀la pé kò tí ì sàgbákò rí. خذ العفو وأمر بالعرف كما أمرت وأعرض. tí bá rántí tí mo pass through kí n tó nísìnyí mo máa ń sun ẹkún ni pé wọ́n ti ń rúgbó báyìí ò rẹ́rìn-ín. ọ̀gá ìgbà tí ó wàá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìwà láìtàláì kí ni màá kúrọ́ fún un ṣe ń nà mọ́ tí bá sọ tó nù ọkàn ọ̀rọ̀ ojú lọ́mọ lọ́lé. àwọn ní wàláì ní eléwé ìran mo ti ṣe wá sí i wọ́n ní ọ̀gá wa ni wọ́n bàbá wa ni wọ́n èèyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀rí inú rẹ̀ ta ló fọ̀ bẹ́ẹ̀ láti rí tó wí náà lẹ́mọ̀ tẹ̀yìn lọ ó kó olúkàkú pẹ̀lú inú rẹ̀ ẹ sì nípa ẹ̀rí inú yẹn sáré inú tiẹ̀ náà ni ẹ fọ̀rọ̀ ọdún lọ́lọ́gbọ̀n ní dájọ́ ọdún lófin ní tẹ́ bá fẹ́ kéèyàn ṣe sì náà kéèyàn mẹ́rin orílẹ̀ kan náà kó sì rí ọ̀pá tìró ònú lé tìró ó tán pẹ̀lú ònìyàn mẹ́rin ó ṣe káàyàn mẹ́gbà tí wọ́n ṣe wèrè. bàbá Sàláàtì mo mọ̀ kí inú tí náà yé lè dùn ká máa jà ṣùgbọ́n ẹ já bí àwa tá a wà yìí ẹ wá wo àṣẹ náà ẹni kíni lè bálẹ̀ Haúsá jà ẹ gbọ́ Yorùbá mi ṣèbẹ́jà mọ́lá Nasiru Kabara ni ṣe pé mo ò sí. tí ẹ bá fáyàn létí ni bẹ́ẹ̀ fáyàn lẹ́sẹ̀ ẹsẹ̀ ara náà ni ẹni jẹ́ orí màálù ni ẹni jẹ́ orí ẹ̀ màálù ẹni ó jẹ ẹ̀yìn màálù ẹni ó jẹ fún kódà ẹni ó jẹ gbẹ màálù. tó bá sì rí bẹ́ẹ̀ ẹni kí ni mọ́nà Nasiru Kabara táni náà látún rí i ṣé bẹ́ẹ̀ kọ́ ó tó lóríire wa. so ẹ jẹ́ ká parí rẹ̀ bàbá ti ṣe wáàsí mufti ti ṣe wáàsí ṣùgbọ́n tèmi rí lórí ìrìn àjò ní fi ń bájà máa sọ̀rọ̀ yìí ẹ méjì alẹ́ mi kó máa lọ bẹ́ẹ̀ bí nǹkan bá bàjẹ́ tán àwọn tó lọ ò ní ṣàdúrà fún àtàkùn láyé. bàbá dúró ẹ ti ṣiṣẹ́ gbogbo sẹ́nà kí wọ́n kú ìyẹn pọ̀ ṣeun tọ́lọ̀ bá ti kí ìyẹn ó ti tàn sọ́nà wọn ti kí yín ni bàbá Sàláàtì Ọlọ́run ti kí yín ni Ọlọ́run ti kí abá ti wà yìí gbogbo àtàbà ń bínú ẹja fi bínú lẹ̀ ẹ gbọ́ wọn Khalifa Amasa ẹ gbọ́dọ̀ bínú téèyàn bá ti dépò kó dáa fún wọn challenge ẹ nítorí tí di mọ́mọ́ fà mú ìdí ni níwà kò sẹ́ni tí ò ní kúnlẹ̀ kí nítorí tó lọ́n kó mi bẹ́ẹ̀ ni mo di kàtà lọ́wọ́ àwọn tí ó gbà mo ti ń jáyé náà nù gbogbo ẹ̀rọ tó fẹ́ jò kó tó fẹ́ jò àwọn kan tàbí kó rí àgbákò tí wọ́n rí
sùúrù tí ẹ fi tọ́ lónìí ò fi tọ́ jẹ nífìrí yẹn jù. mo fẹ́ ṣàdúrà nìyẹn bàbá náà kígbe ẹjọ́ ẹjá bí àwọn èèyàn sirrul ajdad baqiyatu salihin khayru khalaf li khayri salaf الولد سر أبيه sùúrù ló kù nísìn ẹsẹ ká àwọn náà ṣe ara wa èmi dẹ̀yàn mékèké ló ń tẹ́ bá sọ̀rọ̀ torí ẹ̀ tí ìmọ̀ ta rí ẹ̀yàn mékèké lẹ́yìn kẹjẹ kẹ́mi kọ́kọ́rọ́ yàrá yín kò sí pa èmi lèmi ó lẹ́yìn lóhùn lẹ́mi tí mo ti dẹrù ayé ohun tẹ́ ẹ sọ èmi ò ní dá yín lóhùn láíláí nàkíbù ni ò ní dáhùn dírìwù ni ò ní dáhùn ẹni torí kíni ẹlòmíì tó bá ṣubú láàrin ọjà gbogbo ayé ò lè mọ̀ ẹlòmíì ó sì kọsẹ̀ ń yàrá gbogbo ayé ní ògbọ̀ àwa ti dé gbogbo àgbọ̀dọ̀ kọsẹ̀ máa lè jẹ́ tí a ṣubú àní dá yín lóhùn bẹ́ẹ̀ tì á ẹjẹ́ àparí rẹ ni ẹ̀yin ọ̀dọ́ tó rọ̀ bá nù ìyẹn wá sí báyìí ẹni bá ga ní ẹ máa lẹ́kùn mọ́ ọ̀sán tó bá pọ́n ní ẹ máa lẹ́kùn mọ́ ọ̀sán tó bá so ní ẹ máa lẹ́gí mọ́ Sàláàtì ti dépò kí wọ́n fẹnu gún ọ ẹ ti dépò kí wọ́n gàn ẹ ti dépò kí wọ́n fẹnu gún yín mọ̀káwọn tí bàbá yín gùn lẹ́ ń lọ tí àfa Sàláàtì bá sọ tójú wọn rí kan tó débi tí wọ́n dé ẹ̀ níbẹ̀ jòkó láyé wọn. Allahu Akbar. ẹjẹ́ àtẹ́wọ́ àdúrà. ẹjẹ́ àtẹ́wọ́ àdúrà wa. bàbá Sàláàtì ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ọ̀rọ̀ tí wọ́n sọ ni mo jíṣẹ́ fún yín pé Sàláàtì wá ń ṣe nǹkan àwa sí níbẹ̀. bẹ́ẹ̀ni gbọ́dọ̀ ọdún tó ń bọ̀ tẹ́ bá pè wá. pé tó bá dọdún tí wọ̀ tẹ́ ẹ bá fi ìnáwó sí tẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀dọ̀ sí kó ń bọ́ ṣeré bá tó bá fẹ́ sọ̀rọ̀ púpọ̀ láyé sí mẹ́nu rẹ fún mi kò sáwádà mi tí ń ṣe lónìí. wọ́n wá ń sọ pé ẹni bá fi prógámù sírú òní wà láìpẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sọ́dọ̀ ilé Sàláàtì. àní dá lóhùn. àní dá lóhùn. tẹ́kọ̀ wọ́n tún pé wà láì. bẹ́ẹ̀ni à ń lọlé àfa wa. à ń lọlé àfa wa pé ètò ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ náà bá mú kú òkú tó dẹ̀ mí. ìyẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀rí inú rẹ̀ sáré tiẹ̀. bá a ṣe parí ẹ ló kù. a sì ti parí ẹ tọ́tọ́lọ̀ bàbá níwò a ti parí ẹ náà lò. ìwọ tó bá ní òní parí lọ́gbọ́n ṣòkòtò àbọ̀ ọjà ọ̀làgùn òògùn tó bá là lórí tí ó bu ọ̀rọ̀. bẹ́ẹ̀ni ọgbọ́n mi lọ́nà. ọgbọ́n mi lọ́nà. ẹja tẹ́wọ́ àdúrà o. nínú Sàláàtì èyí ń lékè ńkà. bẹ́ẹ̀ni. ó ṣe kí ni ẹ̀mí ọlọ́jà kúndé títì. àmín. àmọ́ tẹ̀yìn bá bọ̀ lẹ́ẹ̀mí ní tìmọ́ náà tó rẹ̀ lójú báyìí lọ. àmín. èmi ò mọ̀ ti rẹ̀ o. ọlọ́run tó rẹ̀ lójú báyìí lọ. nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ríkẹ́ mo lọ mọ́ bọ̀ lórí ẹ̀ṣẹ̀ lórí kálíbà láṣeyọrí ọlọ́run mọ̀ yẹ millions. bẹ́ẹ̀ni. tẹ́lá èfi ń pọ̀ mọ́. ọ̀rọ̀ sì tán. Inshallah. ẹ̀yin ọmọ wẹrẹ má dá sí wọn. ẹ má dá sí mọ́. ọ̀rọ̀ yóò ní dojúrú o. ọ̀rọ̀ ti kọjá tí o. ó kọjá ká gbé sí ká máa yọ bọ́ọ̀yì ọ̀rọ̀ mi ọkàn fẹ́ sẹ̀ sí mi. bẹ́ẹ̀ni. n tí mo rí mo sọ n sì pẹ́ sọ ọ̀rọ̀ tí ẹ ń gbé láàfin bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ni. ẹja tẹ́wọ́ àdúrà wa. ẹja tẹ́wọ́ àdúrà wa. Abíọ́lá Allah. bàbá Sàláàtì ẹ̀yin làwọn abalẹ̀ mi àwọn náà láwọn alẹ́ mi. àmín. gílẹ̀ kàbára ọlọ́run níjó dàrú. àlùfẹ́dìkẹ́ ọlọ́run níjó dàrú. mọ́kànlára ọlọ́run níjó dàrú. gbogbo ilé àwọn ẹni ọlọ́run níjó dàrú. ẹ̀sẹ̀ àmín. àmín. dírí ìwúlẹ̀ mi private jet ẹgbẹ̀ wa mi. àmín. jet. ẹ mọ tó ti ń sọ bẹ́ẹ̀ ntọ́lọ̀ ń bá lọ nígi fún ẹ̀tọ́ mi sí tíánu TNT tiwantiwa grand commander bẹ́ẹ̀ni tiwa àyẹ̀bẹ̀kọ́ bí o bá sí láàrin wa á lọ tọrọ ẹ̀ wọ́n wá káràn sọ bẹ́ẹ̀ni. pé yìí ṣeéṣe lẹ́ẹ̀mejì níbùlùsí tiwa nìyẹn o. tiwa nù.
ẹja àrọ kiri ká rẹ kó má wò ó olóòtú jẹ wo. آمين. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم èmi lọ mo rí mi o. الحمد لله رب العالمين mo sì jíṣẹ́ fún yóò. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ọlọ́run ọba àlékíá tó bá wọn ṣan bàbá ìmáàmù àgbà tìlú Ọ̀fà rahimallahu abdan abgani lakin ila alkhairati qad hadani bí nǹkan ọba pọ̀ kì í hó díríwò Qadiriyya